ọ̀dọ́mọkùnrin akẹ́kọ̀ọ́ iléèwé gíga Federal Polytechnic tó wà nílùú Ìláró ìyẹn nípínlẹ̀ Ògùn tí orúkọ ẹ̀ ń jẹ́ Samuel Adékọ̀yà ó mà ti rán ara ẹ̀ lọ sọ́run àrèmábọ̀ pẹ̀lú bí wọ́n ló ṣe gbé májèlé jẹ lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ 22 oṣù karùn-ún ọdún tá a wà yìí nítorí pé wọ́n ló pàdánù tẹ́tẹ́ tó fowó iléèwé rẹ̀ àti owó ọ̀rẹ́ ẹ̀ kàtà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé owó iléèwé Samuel tó wà ní ìpele kejì níléèwé ìyún ND2 ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ohun tó ní ṣe pẹ̀lú iná ìyún electrical engineering. ìní wọ́n ní ó lọ kó owó táwọn òbí ẹ̀ kó fún un láti fi sanwó iléèwé ní lọ fi ta tẹ́tẹ́ orí ẹ̀rọ ayélujára ìyẹn online betting táwọn ọ̀dọ́ tí wọ́n ń ta lásìkò yìí. Gbogbo èrò Samuel Adékọ̀yà ní pé tóun bá sáré fowó náà ta òun yóò jẹ owó ńlá tí èrè rẹpẹtẹ yóò wọlé fóun débi pé òun yóò sanwó iléèwé òun yóò sì tún ní èrè lápò. èyí nìkan mà kọ́ ńṣe ni wọ́n ní Samuel tó dọ́gbọ́n mú fóònù ẹni tí wọ́n jọ ń gbé yàrá kan náà ó tẹ pásíwọ̀dù ẹ̀ ó fi mú owó nínú àkáǹtì ẹ̀ ó sì fi ta tẹ́tẹ́ orí ẹ̀rọ ayélujára ẹ̀ lérò pé kówó tó ń jẹ kó lè pọ̀ ṣùgbọ́n ó jẹ́ nǹkan ìbànújẹ́ pé Samuel má pàdánù àwọn owó tó fi ta tẹ́tẹ́ yìí. èyí mà ló bà nínú jẹ́ tó sì rí bí ẹ̀sín àti àbùkù. ṣé àwọn kan kúkú ti ní ìkúyàjẹ̀sín lọ? ọ̀rọ̀ yìí mà ní Samuel tẹ̀lé tí wọ́n sì ló gbé májèlé jẹ ṣùgbọ́n káwọn èèyàn tó gbé délé ìwòsàn ó mà ti jẹ́ ìpè Ọlọ́run. nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ alukoro iléèwé Federal Polytechnic Ìláró ọ̀gbẹ́ni Ṣọlá Abíọ́lá ní nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àwọn sáré àwọn gbìyànjú àwọn gbé Samuel lọ sílé ìwòsàn ṣùgbọ́n àájò àwọn kò ṣiṣẹ́ ó padà gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra ṣùgbọ́n ó láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí títí dàsìkò yìí làwọn ọmọ iléèwé Federal Polytechnic ìlú Ìláró pàápàá àwọn tí wọ́n jọ wà sí pẹ̀lú Samuel ní ẹ̀ka kan náà ní iléèwé ni wọ́n sì ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọ́n ń ṣèdárò ẹ̀ tí wọ́n ròyìn ọmọkùnrin náà bí olórí pípé ẹ̀dá àti ẹni tó máa ń hùwà jẹ́jẹ́ táwọn òbí Samuel àtàwọn ẹbí ẹ̀ tí wọ́n sì wà nínú ìbànújẹ́ ńlá.